àwọn ò fún ní invite èmi nínú ayé èmi ìyá lọ́jà general mi ṣe ìyá lọ́jà mami Fọláṣadé ni ìyá lọ́jà general o èmi yèyé mẹ́ṣọ́ general mami ìyá lọ́jà mo forí balẹ̀ o mo forí balẹ̀ ìyá lọ́jà general mo forí balẹ̀ mami ẹ jẹ́ kí n sọ pé èmi ọmọ ìyá lọ́jà general èmi ìyá lájẹ́ èmi yèyé mẹ́ṣọ́ omi ẹ̀yin náà ẹ wò iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe ẹ wò ṣẹ́rí wọ́n máa fún ẹ lówó gbogbo ìgbésí ayé Ìyábọ̀ owó ẹ mówó wá kọ́ fún lówó Mercy dúró sí orí ọwọ́ ló mọ nǹkan tó ṣe pamọ́ láṣìírí sọ́wọ́ Ìyábọ̀ I understand ẹni tí ò bá lẹ́mìí kò lè continue pẹ̀lú búlì yẹn olórí burúkú ní Ìyábọ̀ àtúbọ̀tán ẹ̀dẹ̀ ti bàjẹ́ mo understand ẹ Mercy èmi understand ẹ wá rí pé gbogbo yín ẹ ti padà ẹ ti lọ bẹ̀bẹ̀ òun ló ń gbàrà yín dá ìgbẹ́ ìṣeṣera yín nìyẹn òun tó bá wo ara yín nísìn tó bá wo Lizzy wá rí pé èmi sì ń keep on going èmi sì ń ṣe dáadáa mo máa continue láti máa ṣe dáadáa do you understand má jẹ́ kó gbé ẹkọ lù wá o kò dẹ́ ṣe mí nìkan má jẹ́ kí Ìyábọ̀ Òjó gbé ẹkọ lù anybody stay on your lane ọ̀rọ̀ a máa ṣe fàájì ẹ̀ ó ti yé Ìyábọ̀ for this reason wo fídíò yìí dáadáa wo fídíò yìí ìwọ náà wo fídíò yìí ṣé ń gbọ́ ṣé gbọ́ ẹ wò ṣe rí iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe ni Olúọmọ thank you for the gift iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe nìyẹn so báwo ni mo máa ṣe jẹ́ kí àwọn èèyàn rí mi pẹ̀lú àwọn èèyàn báyìí èó mi láì pè sí pàtí pé ta ní sí pàtí ẹ̀yin tẹ̀ ń tọrọ lórí TikTok pé ta ní sí pàtí ẹ fẹ́ bá Lizzy ṣe kò sẹ́ni tó fẹ́. ẹ̀gbọ́n Mercy tó ló wá rojọ́ fún ẹ pé wá sí DM ẹ pé Mercy fóun ṣògùn owó ìwọ ó máa àmàrẹ́gbọ́n yẹn mọ́ lójú agbo ó ti dàrin fámìlì rò káre olórí kò sí lò Ìyábọ̀ àmàrẹ́gbọ́n Mercy yẹn mọ́ ìyẹn ẹ̀gbọ́n Mercy tó máa ń fún wa lóríṣiríṣi story London Gistlover Ìyábọ̀ tí kò bọ́ sí kò jájọ tóòsì ẹ tó bá kú yànkù ni wọn bá jayó yàwó náà bu tí ọmọ home alone operation home alone rọra o busi tó kú tó ń sáré kiri tó ń há ráìsì kiri yẹn tó bá jẹ́ pé o há ráìsì bẹ́ẹ̀ yẹn gbà tí ìyá yẹn wà láyé bóyá orí ìyá yẹn ò bá ṣàdúrà fún ìyá tẹ́ ẹ tán ọmọ ẹ tẹ́ ẹ juná sílé Ọlọ́run ló ní kí ìyá má padà Ọlọ́run ló ní kẹ́ má sùn yòó ní ìyá mọ́lẹ̀ ìyá dáadáa ìyá lálùbáríkà táwọn ọmọ ẹ ti ṣoríire ṣebí style tó ní kí ẹ̀gbọ́n tó ń dàgbà àbúrò lò ṣebí style ló padà lò lọ́jọ́ tójú ẹ bọ́ lórí lọ́rọ̀ court case wa tó dáná sunlé wèrè ọmọ ṣé òjò ajá ń sáré owó ń jóná ó wá lọ pé àwọn ohun ahun làwọn yẹn bá gbómi ìjọba dé ó fẹ́ wéèsì omi ìjọba ó lò sí ó ti mú láì. wọ́n lè gbé wọn látẹsẹ̀ mo ní fídíò yẹn bí wọ́n gbé wọn látẹsẹ̀ bẹ́ẹ̀ ló ṣì ń bóyin kẹ kó máa rókì lọ́kùn Ìyábọ̀. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nípa Mercy Aigbe àti Ìyábọ̀ Òjó nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó ti sọ̀rọ̀ nípa patí tí wọ́n ṣe èyí tí wọ́n kò pè síbẹ̀ àti ìjà tí ó ṣẹlẹ̀ láàrin Mercy Aigbe pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀. mo fojú ìyá yẹn rí lójú ayé ẹ̀